ẹ máa sọ pé ẹ ti kéwú, ẹ ti gbọ́n, ẹ ti mọ̀ tán. Ìmọ̀ sì tún pọ̀ gan-an yàtọ̀ sí kéwú tẹ̀ ń ké o. Ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sálífù bàtàṣà. Ẹ máa sọ pé ẹ ti gbọ́n, ẹ ti kéwú, ẹ ti mọ̀ tán. Ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sí kéwú tẹ̀ ń ké o. Ìmọ̀ sì tún pọ̀ gan yàtọ̀ sálífù bàtàṣà. Ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yìí ó dorí kò dorí, ó dorí o. Ẹ̀yin àfáà ó ní mímọ́ tó jẹ́ wípé ẹ fàyà balẹ̀, ẹ fi kọ́ mímọ́ ni, tó yàtọ̀ sáwọn tó jẹ́ wípé wọ́n kàn ń sọ ohun tójú wọn ò tó. Tẹ́rẹ lẹ́mìnú rúdìn ọmọ Adétúnwá, ṣe ń gbọ́ ohun ẹnu mi. Àsìkò yìí ẹ jẹ́ n kọ́kọ́ fi kí Mudir Marikazi, Mudir bàbá, ẹ̀mí agùn fa. Gbogbo àwọn tí wọ́n rò pé kò jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé, lágbára Ọlọ́run sátìrà mọ́ni ojú wọn lẹ ṣe máa pé 80, ẹ ṣe máa pé 90 fa. Ara yín tí ó yá Ọlọ́run á dá yín lára yá lọ́lá Ọlọ́run dẹ́rẹ́ lẹ́mìnú rúdìn ọmọ Adétúnwá. Ara yín ayá lágbára Ọlọ́run ọba. Kò lè ṣe dédé o, kò lè jọra wọn. Kò lè ṣe dédé o, kò lè jọra wọn. Àwọn àfáà òdodo àtàwọn pòkì, àwọn àfáà òdodo àwọn ni wọ́n ó jèrè. Kò lè ṣe dédé o, kò lè jọra wọn o. Kò lè ṣe dédé o, kò lè jọra wọn. Àwọn àfáà òdodo àtàwọn pòkì, àwọn àfáà òdodo àwọn ni wọ́n ó jèrè. Ok, mo kàn ní kí n wọlé báyìí ní kí n kàn fi ṣe small shout out sí Mudiru Shaikh Habibullahi Al-Ilory. Mo ṣe fídíò kan lẹ́nu jẹ́ mẹ́ta yìí tí mo sọ̀rọ̀ nípa ìṣesí àwọn àfáà ilẹ̀ Yorùbá, ní pé ṣé tó ṣe ń ṣe fúnra wọn, ṣé ìwà tó bójú mu ni, ṣé ìwà tó ń wúni lórí láti lè fẹ́ sọ pé òun fẹ́ di mùsùlùmí ni. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ni pé after tí mo ṣe fídíò yẹn, àwọn comment kan tí mo go through under that video, most àwọn èèyàn kan sọ pé kí n lọ kọ́ nǹkan tó ń jẹ́, kí n lọ kọ́ ẹ̀sìn Islam. Ìyẹn ló wá fẹ́ mú mi béèrè again ní pé kí ni Islam? Kí ni Islam? Ó dàbí pé ọ̀pọ̀ ènìyàn nílẹ̀ Yorùbá ọkàn follow religion blindly. Ọ̀n really mọ nǹkan tó ń sìn. Ọ̀pọ̀ èèyàn ọkàn fẹ́, àwọn náà kàn ṣàfẹ́ belong, kàn ní pé Muslim ni ẹ́, Christian ni ẹ́, ọkàn fẹ́ belong. Ẹ̀sìn tó jẹ́ Islam, tó bá jẹ́ Mùsùlùmí, èèyàn kan ṣoṣo la gbàgbọ́ nínú ẹ̀, tó jẹ́ ẹni tó dáyé tó dọ̀run, òun ni Ọlọ́run Elédùmarè, Allah, táwọn Muslim pè ní Allah. Yorùbá lè pè ní Ọlọ́run Elédùmarè, but Allah òun ni gbogbo wa fi ọkàn papọ̀ sí, tá mọ̀ pé òun lọ́ba tó dáyé tó dọ̀run, òun lọ́ba tó dá Muhammad, òun lọ́ba tó dá gbogbo ẹ̀dá ilé ayé yìí. Tó bá wá jẹ́ pé Ọlọ́run òun ló dáyé ló dọ̀run, tó dá gbogbo ẹ̀dá nú ilé ayé yìí, Ọlọ́run yẹn gangan ni wàá sìn tó máa fi jẹ́ Mùsùlùmí. Fún ẹni tó ń béèrè lọ́mi pé kí n lọ kọ́ ẹ̀sìn Islam ni mò ń sọ fún ọ ní ṣókí o. Ọlọ́run yẹn ni wàá sìn tó máa fi jẹ́ Mùsùlùmí,
tó bá ti ń sin lọ́hùn yẹn tó ń gbàdúrà sọ lọ́hùn yẹn mùsùlùmí ni ẹ́. tó o parọ́ mọ́ ọmọlàkejì ẹ o ò pààyàn o ò jalè mùsùlùmí ni ẹ́. ò ń ṣe nǹkan tó tọ́ mùsùlùmí ni ẹ́ ọ̀rẹ́ mi. àwọn kan tó wá ń pera wọn ní mùsùlùmí no most of them ò pera wọn mùsùlùmí o wọ́n máa sọ pé àwọn alùsùnà torí alùsùnà ò kì í ṣe mùsùlùmí alùsùnà ló pe rẹ̀ súnà ta ló ń ṣe onísúnà ànábì ànábì fúnra rẹ̀ súnà ọlọ́run ọba tó dáyé tó dọ́run lànábì ṣe torí pé nǹkan ànábì ò lè dá ṣe ìfẹ́ inú kò lè dá ṣe nǹkan kan fúnra rẹ̀ àfi kó jẹ́ nǹkan tọ́lọ́run ọba bá fẹ́ kí ànábì ṣe òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló máa ṣe súnà ọlọ́run ni ànábì ṣe. tẹ́ bá fẹ́ pera yín lálùsúnà ẹ ní sọ pé yẹn alùsúnà ànábì alùsúnà ọlọ́run elédùmarè tó dá gbogbo wa ni. torí pé ó dà pé nǹkan tó ń jẹ́ mùsùlùmí ò yé yín tó bá yẹ pé mùsùlùmí ní tòótọ́ tẹ̀lé gbàgbọ́ nínú ọlọ́run tẹ̀lé gbàgbọ́ nínú ìṣesí ọlọ́run tẹ̀lé gbàgbọ́ nínú àṣà ọlọ́run ẹ máa mọ̀ pé ọlọ́run lọ́lọ́run ànábì ni a lè nífẹ̀ẹ́ ànábì gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run tá a ṣe máa nífẹ̀ẹ́ àwọn ànábì tó kù. ọlọ́run ọba tó dáyé tó dọ́run kò ṣà ẹ̀ṣà láàrin àwọn ànábì ẹ̀ òun ló dá gbogbo wọn ó nífẹ̀ẹ́ gbogbo wọn ó fún gbogbo wọn níṣẹ́ kan ṣe gbogbo wọn dẹ̀ ṣe níṣe tán ṣe lè ṣe ṣùgbọ́n àwa ọmọ ẹ̀dá ènìyàn àwa là ń nira wa lára là ń ṣe nǹkan tó ń wà àwa là ń jáfẹ́sìn àwa ọmọ ẹ̀dá ènìyàn la máa jáfẹ́sìn báyìí ló ṣe ń sin lọ́hùn báyìí kọ́ ló ṣe ń sin lọ́hùn. mo wo fídíò Saidi Shittu àfáà Saidi Shittu let me put it that way mo wo fídíò àfáà Saidi Shittu tí n bá wò lápá kan nǹkan tí àfáà yìí tó ń sọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n nítorí pé ọ̀nà táwọn ń bá gbé ni kò ṣe lè yé wọn. ọlọ́run tó dáyé tó dọ́run tó dá oríṣiríṣi èèyàn tó dá oríṣiríṣi ẹ̀yà ọlọ́run dá gbogbo oríṣiríṣi èèyàn pẹ̀lú oríṣiríṣi èdè pẹ̀lú oríṣiríṣi àwọn ẹ̀yà ènìyàn pẹ̀lú oríṣiríṣi àṣà wọn àti ìṣe wọn. tó bá pèrè ní mùsùlùmí tó bá fẹ́ máa ṣèlànà mùsùlùmí wàá ṣe táwọn lárúbáwá ṣe ń ṣe ni nítorí pọ̀ dọ̀ wọn lẹ̀sìn yẹn ti wá wàá ṣe bí wọ́n ṣe ń ṣe ni. tó bá wá jẹ́ ọmọ Yorùbá tó wá gba Islam tó bá jẹ́ ọmọ Yorùbá tó wá gba Islam ó ní àṣà àti ìṣe tiẹ̀ tẹ́lẹ̀ kó tó gba mùsùlùmí. mùsùlùmí kọ́ lórí irun ẹ gẹ́gẹ́ bí èèyàn dúdú bí àwa Africans mùsùlùmí kọ́ lórí irun wa oníkálukú wa ló ní tọ́lọ́run ṣe dá wa pẹ̀lú àṣà pẹ̀lú ìṣe wa ṣùgbọ́n àwọn mùsùlùmí ọgbọ́n àwọn pọ́n àṣà àti ìṣe wọn wọ́n pọ́n lé wọ́n mú ní òkúnkúndùn tó ṣe mú àṣà àti ìṣe wọn tó ṣe mú ní òkúnkúndùn làwa ń rí ló ń mú àwa náà tá a fi ń gbà kò dẹ̀ ń ṣe pé ó ń wà náà tá a bá wo tá a ṣe bẹ̀rẹ̀ sí ní di Muslim and Christian in the first place ó ní bó ṣe rí but ó ti wá rí bó ṣe rí nísìnyìí àwọn tó ń ní àṣà gangan ọ̀jà lórí ẹ̀ tó ń ní àṣà àtẹ̀sìn ọ̀jà lórí ẹ̀ bọ́tà wa là ń nira wa lára lórí àwọn àṣà àti ṣe yìí. tí àfáà Saidi Shittu mo ń dárúkọ yín mi ò dárúkọ yín fún nǹkan tí ò dá mi ò dẹ̀ bú yín mi ò sọ nǹkan tí ò dá but mo kàn fẹ́ enlight àfáà yìí lórí àwọn kankan. tí èèyàn bá jẹ́ mùsùlùmí ó yàtọ̀ sípò jẹ́ Yorùbá tó bá wá di Muslim tó ní ìjẹ́ tó jẹ́ Yorùbá ó ní àṣà àti ṣe àti wà táwọn wù gẹ́gẹ́ bí Yorùbá tí ó bá táwọn lárúbáwá tó jẹ́ ẹlẹ́sìn Muslim lọ ṣùgbọ́n tó bá wá di mùsùlùmí gẹ́gẹ́ bí Yorùbá wà nídìí láti kọ́ ìṣe àtàṣà àwọn lárúbáwá ni kó tó lè ṣe bí wọn. tẹ́ bá wá rí Yorùbá tó jẹ́ pé ó ń ṣe ìṣẹ̀ṣe tó ń ṣe àwọn oògùn kan tó jẹ́ pé oògùn ìwòsàn téèyàn lè fi
bóyá tára èèyàn bá yá tó lè ṣògùn ìwòsàn fún yàn, tára àyá ìṣẹ̀ṣe òun sì ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, mi ò mọ̀ bí gbogbo nǹkan bẹ́ẹ̀ làwọn ń pèlè bọ̀ èèyàn tára òyà tó ṣe ìwòsàn fún. Ọlọ́run fún oríṣiríṣi èèyàn, àwọn Árábì kan wà, àwa tá jẹ́ dúdú Ọlọ́run fún wa ní ẹ̀bùn. Nítorí tó bá sọ pé àwa dúdú, ṣé àwa ní ìwúlò kankan? Kò sí nǹkan kan tó dá nínú nǹkan kan tọ́lọ́run ti dá mọ́ wa, kò sí rárá. Tó fi jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó wà látọ̀dọ̀ wa a gbọ́dọ̀ parẹ́ kí a lè fọ́lọ́ àwọn tó ń mú tọ̀dọ̀ wọn wá bá wa. Kò possible, àwọn nǹkan tó dá wà lọ́dọ̀ wa, ọ̀nà tó bá fẹ́ fi lò ní. Even gan nínú Quran, àwọn èèyàn fi tàbátẹ́rà, wọ́n á máa fi tàbátẹ́rà bà tèèyàn jẹ́. Ọ̀nà tó bá gbà tó bá fi lo nǹkan yẹn ni. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan gidi, tó jẹ́ nǹkan tó dáa nílẹ̀ Yorùbá, ẹni tó ń ṣiṣẹ́ tí ọjà ẹ̀ ò yá, tó ní irú àdúrà tó lè ṣe, torí àdúrà lèmi máa pè, tó ní àdúrà tó lè ṣe, tó jẹ́ máa fi yá, mi ò rò pé ó jẹ́ kí ìyẹn jẹ́ ẹ̀ṣẹ̀ láti ṣe. Tó bá ṣe lọ́nà tó tọ́, ìwọ náà máa ní pé àfá Saidi sọ nínú fídíò wọn ní pé tọ́jẹ́ bá ń tà, tọ́jẹ́ ò bá tà, lọ sí Mẹ́kà kó gbàdúrà. Ilé Ọlọ́run ní Mẹ́kà, lọ gbàdúrà níbẹ̀. Gbàdúrà síta ni gbàdúrà sọ́lọ́run Elédùmarè. Wàá fẹ́ inú ẹ gbàdúrà, wàá fi gbàdúrà yẹn sọ́lọ́run Elédùmarè. Tó bá wá jẹ́ Yorùbá, but àwọn Muslim kan tún ṣì máa believe pé àwọn agbàdúrà through Muhammad. Àdúrà táwọn bá pe Muhammad lórúkọ tó ń jẹ́, àdúrà wọn máa tètè dọ́dọ̀ Ọlọ́run, àdúrà wọn máa gbà. Tó bá wá jẹ́ Yorùbá, tọ́jẹ́ bá ṣe bákan, tó bá da tí ó bá da, tó bá ń ṣe àánú gẹ́gẹ́ bí Yorùbá, wọ́n máa ní pé bóyá kò fi nǹkan tọrẹ, ṣètọrẹ àánú, tọrẹ fáwọn èèyàn. Tó bá tọrẹ fáwọn èèyàn, gbàdúrà. Ó ní táwọn Yorùbá náà ṣe máa ń gbàdúrà tí wọ́n máa láwọn kankan tó máa ń ṣe tí ò jọ mọ́ pé o gbọ́dọ̀ bà tèèyàn jẹ́ kí tọ̀dọ̀ tó da. Ṣùgbọ́n nítorí wípé gbogbo nǹkan tó bá da, gbogbo nǹkan téèyàn bá ń lò fún nǹkan tó da ní ayé yìí, àwọn èèyàn kan tún sì wà tán sì lè lo nǹkan yẹn fún nǹkan tí ò da. Àwọn èèyàn tó bá ń lò fún nǹkan tí ò da tẹ́yìn wá ń rí, nítorí táyé ṣe dà, àwọn èèyàn tó wá ń lò fún nǹkan tí ò da tó pọ̀ tẹ́ wá ń rí, ẹ fi ń ba èyí tó bá da ara nǹkan yẹn, ẹ fi ń bàjẹ́. So tí àfá Saidi Shittu tó bá ń defend ní pé okay, káwọn èèyàn máa ṣe, kọ́ máa jogun, kọ́ máa ṣe nǹkan kan, maybe ó da, maybe kò da, Ọlọ́run lọ́ba tó mọ̀. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ìjà tẹ́ ń jà nìyẹn, tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tó ń dùn yín lọ́kàn, tẹ́ believe pé ẹ ń jà fọ́lọ́run, ẹ ń gbèjà Ọlọ́run jà, Ọlọ́run tí ó lè jà fúnra ẹ̀, tẹ́ wá ń gbèjà ìjà, tó wá jẹ́ pé nǹkan tó wá ń dùn yín lọ́kàn nìyẹn, kò wá yẹ kó dùn yín dọ́kàn to the extent ní kẹ́ máa fi ẹni tẹ́ ń preach fún kó yí padà, ẹni tó ń ṣe ẹbọ tẹ́ fẹ́ preach fún kó yí padà, ẹ wá ń yọ èèyàn yẹn bẹ́ẹ̀, ẹ ń yọ, ẹ ń gàn nítorí ẹbọ tó ń ṣe lára ẹ ò ṣe yá. Ìwọ náà wo bó ṣe rí tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ àfá Saidi Shittu ni òótọ́ ṣe sọ ni mo ṣe ń sọ o. Ìwọ náà wo bó ṣe rí tẹ́lẹ̀, ìwọ tẹ́ pé owó wú láàrin ọdún kan, wo tó jẹ́ ṣe gbẹ, wo tó ṣe rí gbogbo nǹkan yẹn kò ń ṣe nǹkan tó bá làákàyè lọ. Ṣùgbọ́n àwọn èèyàn púpọ̀ náà wọ́n ń support atrocity yẹn, wọ́n ń support gbogbo nǹkan táwọn people yìí ń ṣe, nítorí ẹ̀ lọ́ ṣe ń continue tó fi believe pé àwọn lè máa ṣe nǹkan yẹn sí. Ní ilẹ̀ Yorùbá, àṣà àti ṣe a ní àpọ́nlé àgbàlagbà a ní. Irú àfá Saidi Shittu sí Mudir Marikazi ó sì máa tóbi irú Saidi Shittu yẹn bí lọ́mọ. Ṣùgbọ́n gbogbo àpọ́nlé tó lè fún ẹni tó bí ẹ lọ́mọ, ó fún, ó yẹpẹrẹ èèyàn yẹn, ó yẹpẹrẹ, ó sọ̀rọ̀ sí tó ṣe wọ̀n ẹ́, tó ṣe sọ̀rọ̀ sí tó yẹpẹrẹ yẹn, ṣé bẹ́ẹ̀ yẹn ló ṣe fẹ́ gbọ́ wá sí tó ń ṣe, tó máa fi wá nípò òun fẹ́ yí padà, tóun máa fi gbà nǹkan tó ń sọ fún òun. Tí àfá Saidi Shittu ṣe ń sọ yẹn, tó bá sọ látẹ̀ni di 1 million years, gbogbo àwọn tó ń sọ lọ́kàn wọn pé àwọn ń preach fún yẹn, ọ̀n ní gbọ́, ọ̀n dẹ̀ ní gbà. Ṣùgbọ́n
tó bá yẹ pé ní Islam ọ̀nà tó gbà kọ́ yín nìyẹn táwọn dẹ́ agree pé Islam làwọn fẹ́ ṣe, ẹ máa wá pè wọ́n sójú ọ̀nà yẹn lọ́nà tó tọ́, ẹ máa sọ̀rọ̀ tó rọrùn fún wọn, ẹ máa sọ̀rọ̀ tó dùn fún wọn. Ẹni tẹ́ fẹ́ pè sákìyèsí nǹkan tó ti mú, o ti ṣépè fún ìyá ẹ, o ti ṣépè fún bàbá ẹ, báwo ló yẹ fẹ́ gbọ́? Even nǹkan tó bá mọ̀ pé òdodo nìkan tó ń sọ, ọ̀nà tó ń gbà sọ fún yẹn ó máa jẹ́ kó lọ lára láti gbọ́. Àti pé lọ́dọ̀ tèmi, opinion tèmi wà lélẹ̀ ìbáyìí nísìn. Irú àwọn àfá Saidi Shittu yẹn, àtàwọn àfá kéékèèké tó ń bú àwọn àgbàlagbà tó jẹ́ àwọn aṣíwájú wọn nídìí ẹ̀sìn, wọ́n rí pé àwọn bàbá yìí ti ga, wọ́n rí pé àwọn bàbá yìí lórúkọ, àwọn náà dẹ̀ fẹ́ rákòrò kan dìde. But oríṣiríṣi ọ̀nà lèèyàn lè fi rákòrò kó dìde. Ó lè bu àwọn bàbá yìí ṣọláṣọ kó pọ́n wọn lé, tọ́lọ́dẹ̀ máa gbàdúrà tiẹ̀ náà tí wàá dìde. Ṣùgbọ́n àwọn bàbá yìí ẹ̀ ń yẹpẹrẹ wọn, ìjẹ́ ènìyàn wọn ẹ̀ ń yẹpẹrẹ, ẹ̀ ń bú ẹnu àbùkù lù. Ẹni tọ́lọ́run bá pọ́n lé ẹ̀dá kan ò lè yẹpẹrẹ, wàá kàn ṣe tiẹ̀, wàá kàn máa sọ tọ̀dọ̀ ẹni. Ẹni tọ́lọ́run bá pọ́n lé ẹ̀dá kan ò lè yẹpẹrẹ. So ìsọ̀rọ̀ tó bá ṣe sọ̀rọ̀ fún yàn lèyàn yẹn ṣe máa gbọ́. Reaction tó bá fi sọ̀rọ̀ fún yàn, reaction yẹn ló máa bá èèyàn yẹn, lèyàn yẹn máa fi rò pé òun fẹ́ gbọ́ nǹkan tó ń sọ àbó òun ò ní gbọ́ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n ẹni tó ń sọ̀rọ̀ fún, tó ń ṣépè fún, ó ṣépè fún bàbá ẹ̀, ó ṣépè fún ìyá ẹ̀, ó ṣépè fún ẹbí ẹ̀, báwo ló ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu? Kò lè gbọ́. Mi ò gbàgbọ́ pé ó lè gbọ́. Mi ò dẹ̀ gbàgbọ́ pé ọ̀nà tí ẹ̀ ń gbà pé àwọn tó ti wà nínú ìsìláàmù gangan, tẹ́ ń gbà pé wọ́n pé kán yí padà nínú ìwà aburú tó ń ṣe, mi ò gbàgbọ́ pé àwọn tí wọ́n ṣe ìsìláàmù, tí wọ́n kì í ṣe muslim, wọ́n lè gbọ́ ìlànà tẹ́ fi ń pè wọ́n yẹn, káwọn náà wá láwọn fẹ́ gbọ́, káwọn wá fẹ́ di mùsùlùmí. Pẹ̀lú ìlànà tẹ́ ń lò yẹn, mi ò rò pé ó lè jọ rárá. Mi ò rò pé ó lè jọ. Most of àwọn bàbá yìí náà, wọ́n dẹ̀ ti mọ̀, wọn ò ní dá yín lóhùn, wọn ò ní sàn kankan. Èmi wá ń fi àsìkò yìí mo fi ń sọ fún àfá Saidi Shittu, torí pé mo notice ní pé tí àfá Saidi Shittu bá ń ṣe fídíò wọn gan, tó bá ń rí àwọn èèyàn tó ń pè wọ́n ṣàkíyèsí ní àsìkò tó ń ṣe fídíò yẹn, wọ́n máa block èèyàn yẹn. No, most of our people yìí náà wọ́n máa wà nínú káwọn kan wà lápá bíbáyìí, káwọn kan wà lápá bíbáyìí, tó wọ́n ti sọ di PDP and APC, wọ́n ti sọ religion yìí, wọ́n ti sọ di PDP and APC, àwọn kan máa wà lápá ọ̀dọ̀ ilé. Àwọn kan máa wà lápá ọ̀dọ̀ ilé. Tẹ́lẹ̀ bá ti wá ń sọ, àwọn apá ilé ló máa tako ilé. Tẹ́lẹ̀ bá ti ń sọ, àwọn apá ilé náà, tẹ́lẹ̀ náà bá ń sọ, àwọn apá ilé náà máa tako ilé. Nǹkan tó sọ̀rọ̀ ẹ̀sìn Islam dì nílẹ̀ Yorùbá nìyẹn. So táwọn èèyàn tó bá ń sọ lórí platform ẹ̀, táwọn èèyàn tó ń bá agree pẹ̀lú wọn tó bá ń sọ, ó máa block wọn. A ní ẹ̀yin náà lọ sọ lórí platform yìí. Ìdí nìyẹn tí mo fi wá sórí platform tèmi náà, tí mo ní pé kí n sọ lórí platform mi. Ó dẹ̀ máa wùn mí, àyín tẹ́ ń gbọ́ fídíò yìí, tẹ́ bá gbọ́ fídíò yìí, ẹ share fídíò yìí, ẹ kó kàn àfá Saidi Shittu náà lára. Tó bá kàn wọ́n lára, tó bá lè fi ọgbọ́n àti òye, tó bá lè fi kún nǹkan tó ń ṣe yẹn, mo gbàgbọ́ pé wọ́n máa ní more followers ju tìsìn yìí lọ. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ní more followers. Wọ́n á ní more followers ju tìsìn yìí lọ. Àmọ̀ràn kékeré kan tèmi ní fún àfá Saidi Shittu nìyẹn. And èmi tún ṣì ń sọ, èmi dẹ̀ ń tẹnumọ́ ní pé ní Áfíríkà, nílé aláwọ̀ dúdú, gbogbo yín ẹ̀ mọ Ọlọ́run, pẹ̀lú àfà, pẹ̀lú pásítọ̀, gbogbo yín pátápátá ẹ̀ mọ Ọlọ́run, gbogbo yín pátápátá lọ́dọ̀ tèmi o, ẹ̀ sìn Ọlọ́run. Ara yín lẹ́ ń sìn, nǹkan tẹ́ fẹ́ jẹ ni gbogbo yín ń wá. Lọ́dọ̀ mi gbogbo yín ò sìn Ọlọ́run, oníjẹkújẹ ni púpọ̀ nínú yín, nǹkan tẹ́ fẹ́ jẹ lẹ́ ń wá. Àwọn tó ń ṣe tọ́lọ́run nínú yín ò pọ̀. Àwọn tó ń ṣe kíni?
àwọn tó ń ṣe tọ́lọ́run nínú yín ó pọ̀. Ọlọ́run pé òun pèpè sójú ọ̀nà Ọlọ́run, àwọn èèyàn aráàlú ẹ̀ ọ̀rọ̀ wọn ò jọ ẹ́ lógún. Olóṣèlú tó ń ṣe nǹkan tí ò dáa á pè ẹ̀ wá campaign fún nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ. O wo nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ni àwọn yẹn àmọ́rí ò bá kú ó ń pẹ́ ni. Àwọn onímọ́tò wọ́n ń gbowó tí ò bá lànà lọ, kò bá lànà kankan lọ. But àwọn onímọ́tò yà á bọ́ ẹ̀yìn àfáà yìí. But nítorí pé ẹ̀ kí ẹ̀ nípa àwọn nọ́mà èèyàn, ìrora táwọn onímọ́tò yìí tó ń kó bá àwọn nọ́mà èèyàn, ẹ̀ kí ẹ̀. Ó dàbí kí mo fẹ́ sùn, mo máa stop video yìí báyìí. So another time màá padà wá, màá wá expatiate more lórí video yìí. But àfáà Saidi Shittu, ìmọ̀ràn mi ní fún yín o, ẹ gbìyànjú kẹ́ yí padà. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pèyàn sí ojú ọ̀nà Ọlọ́run, ẹ gbìyànjú kẹ́ change ẹ̀ bóyá máa tún work. So assalamu alaikum warahmatullahi wabarakatuh to gbogbo yín. Please share my video, like this video, and make sure you subscribe to my YouTube channel. Ẹ ṣé gan, ó dàbọ̀. Àpọ́nlé ló ṣe kókó.